Dayo ọmọ Nathaniel, Dayo dìde ní o, alias Commander Wéèfì, ẹ̀ka àbọ̀ láti Jerusalem. Ó ti lọ sí Jerusalem, ó lọ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ f'Olúwa. Ó ti Jerusalem padà dé. Ó wà nínú Olúwa tó dédé. Bọ́dí òun. Iṣẹ́ wá. Ọlọ́run ọba dáríjì rẹ̀. Ó ti mọ̀ bàbá sáré fún ọ. Olúwa dáríjì rẹ̀. Ọkọ̀ alága President National Road Transport Workers. Don't do this. Ìwọ ni President fún gbogbo wọn. Àwòjẹ̀yẹ àwòjáde máa ta àwọn òbí. Ẹ̀ka àbọ̀ láti Jerusalem. Olúwabíọ́lá ọ̀rẹ́ mi. Ẹ máa kó ara bára kù. Dúrójayé Róòsì. Dúrójayé Róòsì lọ́jọ́ lóògbé ìjọsìn. Ọba Lúwa kò mọ̀ rẹ̀. Bó ti wù kéṣe yípo tó Ọlọ́run ló dáríjì rẹ̀. Ṣé rí ewu wà fún ẹni tí kò mẹ́nu kúrò nínú ẹ̀ṣẹ̀ tí ènìyàn ṣẹ̀ tí ó ń tẹnu mọ́ ní ojoojúmọ́. Ewu wà fún. Ewu wà fún ẹni tí a pariwo ẹ̀ṣẹ̀ síta tí ò yí padà. Kò yé yín? Ẹ túbọ̀ lẹ́ẹ̀kan sí. Mo máa ń sọ ọ̀rọ̀ kan. Dayo ọmọ Nathaniel. Ọ̀rọ̀ kan tí ó pín sí méjì. Alias Commander Wéèfì. Tí a bá bá ènìyàn wípé ohun tí ó ṣe ò dára, Ó ti lọ sí inú Jerusalem. ọkàn wo la ti ń bá Ó wọn? lọ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ f'Olúwa. Ṣé Ó ti Jerusalem padà dé. apariwo léèyàn tó lè yí padà ni? Bọ́dí òun. Tẹ̀sẹ̀ rẹ̀ kọ̀tọ̀. Tàbí apariwo léèyàn Ọba dáríjì rẹ̀. nítorí àti fi ṣẹlẹ́yà? Pé méjì o. Ìwọ tí olùfisùn bá ti pariwo ẹ síta pé o ṣe ohun tí ò dáa, tètè yí padà. Tó bá ti yí padà, gbogbo ẹ̀ṣẹ̀ ayé ẹ̀ pátá ó ti padà sórí olùfisùn, torí olùfisùn ní mẹ́nu kúrò náà rẹ̀. Bẹ́ẹ̀ ni, automatically ni ewu wà fún ẹni tí ò mẹ́nu kúrò nínú ọ̀rọ̀, nínú ohun tí èèyàn ṣe National Road Transport Workers. tí kò dára. Don't do this. Ìwọ ni President fún Corrections. When corrections comes from the spirit of hatred, it becomes an embarrassment. When corrections comes from the spirit of jealousy, it becomes an harassment. There is differences between corrections and embarrassment. There is differences between corrections, embarrassment, and harassment. When you correct someone with love, it is a
correction. And when you correct someone with hatred, it becomes an embarrassment, an harassment, sorry, an harassment. And when you correct someone with jealousy or evil spirit or bad mind, then it becomes what? It becomes an harassment. We are trying to know the differences.